Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa gbé àkóbọ́jú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Dr. Zabby Talk Show. Ayé ọpẹ́ yọ ṣe ọlọ́dọ̀ sí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, òun ayé ọpẹ́ máa fi máa yọ. Mo kí ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin ẹ̀gbọ́n àti mo kí yín lẹ́ẹ̀kan sí o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin tí ẹ pè mí, tẹ́ kàn sí mi sídìí kan tàbí ìdí kejì lórí wípé kí n fi ọmọlúwàbí kí n fi tọmọlúwàbí kí n fi ṣe, kí n fi ọmọlúwàbí kí n fi hàn. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìjọ ọmọlúwàbí wa kò ní bàjẹ́, ojú òní tiwa, ọ̀rọ̀ wa ò ní dojúrú, ọ̀rọ̀ wa dayọ̀, ẹ ṣáàjà dúró lórí òtítọ́. Ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni tó bá dalẹ̀ á bálẹ̀ lọ. Ojú wa gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Gbogbo ẹni tó ń ṣọ̀dàlẹ̀, ẹni tílẹ̀ ọba tí ìdánsìn tó dẹ̀ wà nídìí àbòtí, yí padà kílẹ̀ má bàa dà ẹ́. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dé inú àdó dìndín. Á dà fún wa jù bá ṣe lérò lọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwa tá a bá wà lórí òtítọ́ ni o. Gbogbo ẹni tó dẹ̀ jẹ́ ẹ̀dá tó ń jápàánù ilé onílé tó fi ń bo tiẹ̀ nínú gbogbo ibi ló lè jẹ́. Gbogbo wa rèé, Ọlọ́run rèé. Ọlọ́run á gbàdúrà wa, Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Mo kí wa wípé àkóbójú ọjọ́ ṣe rí. Bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo kó ètò bẹ́ẹ̀ náà lèmi náà kí yín. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní wípé ká ṣe àgbéyẹ̀wò ẹ̀. Ìṣọ́ọ̀kì o, eléyìí máa ṣọ́ọ̀kì wa. Ó possible kẹ́ ti gbọ́, ó dẹ̀ possible kẹ́ má ti gbọ́. Bọ̀ kó tó di pé a tẹ̀síwájú, ẹ jẹ́ kí n sáré gbé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wá. Àmọ́ nǹkan tó tiẹ̀ lè farú nǹkan báyìí. Ní ìlú tó jẹ́ wípé òun ni number 2 nínú ẹni tó ṣe ẹ̀sìn jù. Number 2 nínú ẹni tó ṣe ẹ̀sìn jù. Igbákejì tàbí ipò kejì nínú ẹni tó ṣe ẹ̀sìn jù. Ká wá máa rírú eléyìí. A wá sọ wípé àwọn ìjọba gangan ò tiẹ̀ wá dá. Ọ̀rọ̀ àwọn Áfíríkà, Ọlọ́run nìkan ló mọ̀ ọ́. Bóyá ó fàmójútó. Because gbogbo nǹkan kọ́ làdúrà o. Àwọn nǹkan kan wà ní nǹkan tó ń bá Áfíríkà fà. Èèyàn máa wò pé báwo lọ̀rọ̀ náà gan, báwo ló ṣe rí. Because nǹkan tó bá mú irú ọmọ kékeré, tó bá wu irú ìwà yìí, tó bá mú jẹ, tó bá wá dàgbà, báwo lẹ ṣe rò pé ó máa rí. Now kí má gbà wá lákòókò. Kò ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ o. Ojú wo lẹ fi wò lọ́dọ̀ títí yín? Ẹ bá a fílẹ̀ nínú comment section. Ká tó wọnú agbami ètò, á kí bàbá wa ṣe Sunday Igboho ṣọwọ́ bàdá mi. Kọ́lọ́run jẹ́ kán pẹ́ fún wa, kárí wọn pẹ́ nínú ọlá ńlá, nínú ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Bánjí Akíntóyè àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tán gbà fún wọn, tán wà ní abẹ́ umbrella wọn, àti àwọn tí ò tiẹ̀ ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ gan, torí àwọn ẹlòmíín wà wọn ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Wọ́n gbà fún wọn dákú ju àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ míì gan. Yes, mo rí ìdánilójú yẹn. Àwọn ẹlòmíín ò sọ̀rọ̀. Àwọn tó ń tajọ́ ń ṣe program bẹ́ẹ̀ yín tẹ wà nílé tẹ̀ ń gbọ́ mi náà ni, tó jẹ́ wípé kò fi because ó yẹ kó wà nìyẹn. Àwọn ẹlòmíín dẹ̀ wà tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n. Ó ní Ìjẹ̀bú fọ́ kó rejò kó rírú àwọn ènìyàn yìí kó kọ́kọ́ yí wọn náà ràn kó tó yejò náà rùn o. Ewu ń bẹ lóko lóńkẹ́ fúnra rẹ̀ Ìgbò ni. Àwa ọmọ Yorùbá, kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Mo mí kanlẹ̀ ni. Now ẹ jẹ́ kí n sáré gbé fídíò yẹn wá. Kí ló fi sínú ẹ̀? Kí ló fi sínú ẹ̀? Súnmọ́ ògiri yẹn. Mo fẹ́ fi snap ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Sínú ọbẹ̀ yẹn díẹ̀ fún mi. Ó yá sọ̀rọ̀. Kí ló fi sínú ọbẹ̀ yẹn? Sọ̀rọ̀ sókè. Sọ̀rọ̀ yá mọ́ ògùn ekun máa jẹ́ kárí. Kí ló fi sínú ọbẹ̀ yẹn? Ó yá mú ògùn ekun dání jẹ́ kárí.
ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Kí lorúkọ ẹ? Dáhùn bá kí lorúkọ ẹ? Ọmọ Nibo ni ẹ? Ẹ́? France. Kí ló dé tó fi ògùn? Kí ló fi sínú ọbẹ̀ yìí? Sí ọbẹ̀ yẹn kárí. Ẹbí nìkan mọ̀ ń tàbí. Kí ló fi sínú ọbẹ̀ yẹn? Ògùn eku kí ló dé tó fi sí? Torí pé wọ́n gba fóònù ẹ̀ ló ṣe fògùn eku sí. Wọ́n fẹ́ pa ogun wọn dànù tán. Tó fẹ́ pa gbogbo fámìlì yẹn run. Ṣé o ti fi sí orílẹ̀? Ó ti fi sí. Ṣé o lè jẹ́ nínú ọbẹ̀ yìí báyìí? Ọbẹ̀ yìí ṣé o lè jẹ́? Bọ̀ tó fẹ́ fáwọn tó àwọn Ó fẹ́ pàdé tó gbà ó fẹ́ àwọn fámìlì yẹn. ó fẹ́ fún wọn jẹ àgbà. Where you spell it in Ẹ English? jẹ́ káwọn fóònù. Where you see am? Ọmọ bọ̀ ni ẹ́? Ọmọ àwọn ilé máa ń pààyàn. Ibo la ti ń bọ̀, ibo la dé, ibo la já sí? Ọmọ kékeré. Ó pọ̀ bẹ́ẹ̀ yẹn o. Léyìí ò ń ṣàkọ́kọ́ o. Àwọn fámìlì, ọ̀pọ̀lọpọ̀ fámìlì ló máa ń ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ yẹn tó máa ní inú wọn, àwọn ẹlòmíràn máa rescue wọn. Wọ́n lè sọ wípé you know by emergency tó bá tètè rí àwọn tó máa rescue wọn. Wọ́n lè sọ wípé nǹkan tó jẹ, wọ́n máa wá wò wípé wọ́n jẹ biscuit lánàá, wọ́n mu omi kan, wọn ò ní mọ̀ wípé kòkòrò tó ń jẹ̀fọ́ inú ẹ̀fọ́ ló wà. Ẹlòmíì máa ṣe bó ṣe wà yẹn, ó máa escape tán ní mọ̀. Irú ilé ayé wo la wà? Ibo la wá já sí? Ìlú tó ní òun ní number 2 nínú àwọn tó ń ṣe ẹ̀sìn. Ó ní mò ń sọ kó tó di pé mo bẹ̀rẹ̀ program yìí pé a ní àwọn ọmọ tí òyìnbó tó fi way of life tó fi kọ́, ṣó ti yé yín sìn, pẹ̀lú àwọn ọmọ tó fi ẹ̀sìn kọ́ ní Áfíríkà. Tó bá kó àwọn ọmọ tó fi way of life tó fi kọ́ wọn, wàá rí 8 nínú wọn tó jẹ́ wípé or 7, ẹ jẹ́ ká pè ní 7 ká má exaggerate. Okay, ẹ jẹ́ àtúfà wálẹ̀ ní 6. Ẹ jẹ́ fún ní 6. A máa rí 6 nínú wọn tó jẹ́ pé kò lè mú nǹkan ní nǹkan mọ́ tiẹ̀. A máa rí 6 nínú wọn tó jẹ́ wípé kò lè wo ibi tí òkú adìyẹ ibi tó bá wà. A máa rí ìmíì nínú wọn tó jẹ́ wípé kò lè nǹkan bọ́rọ̀ yẹn bá ṣe rí òun ló máa sọ. Tó dẹ̀ jẹ́ wípé àwọn tó fi ẹ̀sìn kọ́, gbogbo ẹ̀sìn tó fi kọ́ wọn, wàá rí 8 nínú wọn tó jẹ́ pé gbogbo nǹkan tí mo sọ yìí opposite ni. Irọ́, wọ́n máa jalè, gbogbo everything. Kí ló lè fà? Poverty náà ni. Ìyẹn náà tún pẹ̀lú, ìyẹn náà tún kún, ó tún ràn lọ́wọ́. Ó ràn lọ́wọ́. That means to say wípé ẹ̀sìn yẹn gan kò yọ gangan, kò gbéṣẹ́ yẹn gangan jáde. Because ebi ò kí ń wọnú kí nǹkan míì wọ̀. Irú ọmọ 12 years yìí sì tàbí ọmọ 13 years tàbí ọmọ kó tiẹ̀ jẹ́ ọmọ 16 years gan, kó jẹ́ ọmọ 17 years gan, tó yẹ kó wà lọ́dọ̀ parent ẹ̀. Kó máa ṣètọ́jú ẹ̀. Kó máa nǹkan tó bá fẹ́ tó ní ẹ̀tọ́ sí tó ń fún un. Mo ń mú kúrò nínú ilé náà ni láti wá ṣọmọ ọ̀dọ̀ níbì kan. Ìwọ̀nba owó tó bá tún rí ìmíì nínú wọn kò rí owó iṣẹ́ tó wá ṣe yẹn. Àwọn excuse me, àwọn tó máa ń mú wọn wá, àwọn ló máa ń gba owó yẹn, wọ́n máa kó padà sọ́dọ̀ àwọn parent wọn. Káwọn kàn jẹun bẹ́ẹ̀ ni tó bá di ìgbà ọdún ẹwọ́rú life yẹn. A lè fi compare life òyìnbó náà. Òyìnbó mi ìwà prudential òyìnbó nìkan tuntun náà ń ṣe ń sìn. Owó iṣẹ́ benefit tó ń fún wọn tó jẹ́ pé báǹkì ló máa wà. Láti day 1, ìgbà tọ́mọ yẹn bá pé 18 years tán máa fún, ọ̀kan fi ra nǹkan kan fún. Because wọ́n máa sọ pé àwọn làwọn pè wá sáyé, àwọn ṣiṣẹ́ pé àwọn fẹ́ tọ́jú ẹ̀ ni, àwọn máa tọ́jú ẹ̀. Ọmọ yẹn lè dé kó jẹ́ pé ó máa bá 100,000 pounds nínú account, nínú owó share benefit tó ń fún táwọn parent tó ní fọwọ́ kàn. Ó lè bá 50, ó lè bá 30, ó depends. Ṣérú ọmọ yẹn sì ṣé òun ló fẹ́ lọ jalè?
ṣerú ọmọ yẹn sóun ló fẹ́ lọ ṣàṣemáṣe. Arírú ẹ̀ náà ní bíbáyìí náà everywhere náà ní nílùú òyìnbó. Wọ́n máa rí ọmọ tó ń gúgù, ọmọ tó ń yọ̀bẹ, ọmọ tó ń ṣe gbogbo ẹ̀, ọmọ tó lọ ń fọ́gò, ọmọ tó jẹ́ pé club ló máa lọ tó lọ wò wọ́n. Ọ̀hún yàtọ̀ sírú àwọn ọmọ yẹn náà tó jẹ́ pé wọ́n lọ ń fi wọ́n dógò lọ fi ṣọmọ ọ̀dọ̀. Now ẹ má jẹ́ awọnú ọ̀rọ̀ dèbí ọ̀rọ̀ ni. Ọlọ́run ní jẹ́ arógun wàhálà, Ọlọ́run ní jẹ́ arógun ìdààmú o. Now ẹ bá wa pín ètò yìí. Ẹ̀yin tẹ́ bá gba ọmọ ọ̀dọ̀ sílé, ẹ wo bí ẹ máa ṣe bá wọn wí o. Ẹ fura o. Àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ tàbí báwọn náà ṣe máa ń sọ. Àní gba kú oníkúkú lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹni tó bá ro kúrò wá, kọ́ máa nìṣó lọ́rùn ni o. Yálà ọmọdé, yálà àgbà, yálà ọkùnrin, yálà obìnrin ni. Tàbí ẹlẹ́ni tó bá sọ wípé òun kàn wò wá títí, òun kò sáfẹ́ gbé wa ṣubú ṣá, wípé ibi tó wà yẹn kò yẹ kó wà ń bẹ̀. Ẹ̀yin rèé Ọlọ́run rèé, torí Ọlọ́run ló máa ń gbé ẹ̀dá dé anywhere tẹ́dá bá dé. Ìwọ o bá mi ń bí ni, ìwọ ló bá mi ń bí, ó yẹ kó tò sí mi lẹ́yìn ni, ó ṣe wá jẹ́wọ́ ni. Ṣé onítọ̀hún yẹn ló pè ní Ọlọ́run ni? Gbogbo nǹkan ti wà lọ́wọ́ orí, Ọlọ́run ló máa ń pín nǹkan, ó ti pín gbogbo bẹ́ẹ̀dá bá ṣe máa rìnrìn wà. Àwọn fámìlì míì wà, first born ni wọ́n ti jẹ́ ọmọ 20 years, wọ́n tí ì bí olówó inú ilé wọn. Ẹni tó máa là wọ́n, tó máa gbé ògo ìdílé wọn ga, wọ́n tí ì bí last born nínú ilé yẹn lóyìn máa padà wá jẹ́. Why tá wá rò bẹ́ẹ̀? Why tá wá lára? Why tó bá jẹ́ pé téèyàn lágbájá yẹn ó bá mi ń bẹ̀ ni, òun ló yẹ kó tò sí mi lẹ́yìn, èmi ni mo mú wọnú ẹgbẹ́ yẹn, èmi ni mo mú wọnú ṣọ́ọ̀bù yẹn, èmi ni mo mú wọnú ọjà yẹn ni. Ṣóun ló ṣe ni? Ṣóun ló ṣe ni? Wẹ́ Ọlọ́run á ṣe ètò dá fún wa. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dé ní àjòjì. God bless you, mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní? Ìyẹn lẹ máa fi mọ̀ pé àwọn pípọ̀ yìí wọ́n ti pa ọ̀tá wa bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú máa ti àwọn olóṣèlú yìí sẹ́, torí pé kí ni? Bí Nàìjíríà bó fẹ́ bó kọ̀, ìgbà wo ni mi ò mọ̀, àsìkò wo ni mi ò mọ̀, bó máa pín. Kò dẹ̀ wá ní pín débi ta fóòdù ọwọ́ báyìí. À ń láti máa sọ̀rọ̀, à ń láti máa ṣiṣẹ́, à ń láti máa ṣe one way or the other. Ẹ jẹ́ ká tún lọ sí regional, ẹ jẹ́ ká tún ṣe kinní kan, a ti kọjá nínú gbogbo yẹn, ìfàsẹ́yìn ni. Jẹ́rí gbogbo àwọn yẹn, gbogbo àwọn ògbóró àwọn ẹ̀ka tún máa mú kọ̀ọ̀kan mọ́ kọ̀ọ̀kan yẹn. Kárí ni gbogbo àwọn yẹn kù sí. Àìmọye blueprint náà gbé wọnú House of Assembly. Tán ní káwọn lọ ra nǹkan tó máa save ẹ̀mí àwọn èèyàn, táwọn kan vote wípé no, ẹ má lọ rà. That means àìmọye blueprint tó ń lọ káàkiri. Dúpẹ́ Onítìrí náà gbé blueprint wá. Ibo ló já sí lọ́jọ́ tèmi? Táwọn èèyàn kan náà bá tún dé tán bá ní blueprint lélẹ́yìí, a máa ṣe kinní kan, ẹ jẹ́ a ṣe tó bẹ́tà ju nǹkan tá a ti bá lẹ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bọ̀ ìgbà wo ni? Nobody knows. Ọmọ Yorùbá, ọ̀rọ̀ ọmọ Yorùbá wa ń kọ mí lóminú nsìn. Ṣé mi tí mo ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó wá ti dàjọ́ kú, àwẹ̀ wá ti dàjọ́ gbà? Ṣé mi ni máa yóò padà báyìí? Torí ọ̀rọ̀ àwọn Yorùbá ti wá súyàn báyìí pé Yorùbá wá. Ọlọ́run á ṣe dáadáa. Ẹ jẹ́ a sì máa forí tì lọ́nà. Ẹ jẹ́ a sì máa forí tì. Now, mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí lẹ́ẹ̀kan sí. Ibo ní ká ti bẹ̀rẹ̀? Ẹ tiẹ̀ jẹ́ a gbọ́ nǹkan tí àwọn brọ́dà wa sọ. Ṣé rí lórí ọ̀rọ̀ protest tó ń bọ̀ lọ́nà yìí? Ìyẹn náà wá pẹ̀lú, wọn á tún gbé àwọn nǹkan kan wá. Ẹ máa wá fílẹ̀ nínú comment section, ojú wo lẹ fi wò ó? Because àwọn ọmọ Yíbò wọ́n burú o. Ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Ọmọ Yíbò burú o. Gbogbo nǹkan tó ń bá sọ kọ́ tí ọmọ Yíbò bá sọ̀rọ̀. I'm sorry, I'm not really sorry. Because àwọn náà sọ pé àwa náà burú. Àwọn náà rí kan tó sọ. Táwa náà bá sọ wípé àwọn náà burú, àwa náà rí káwa náà tó sọ náà. Kò yé yín sìn.
ibẹ̀ yẹn ni máa fẹ́ tẹ́ ká gbà wọlé bọ̀ àṣírí ńlá kan ó wà níbí báyìí máa gbé wá lẹ́yìn èlé bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí àwọn ọmọ Ìgbò yìí tán sọ kẹ́ wá bá mi fi ọgbọ́n àgbà kẹ́ bá mi fi wò ó kẹ́ bá mi fi digest ẹ̀ kó tó di wípé a máa wọnú agbami ètò lọ ìwọ tó bá wo program tán o ti lose o ti miss oríṣiríṣi gan ni kó o wò ó tán ni tó bá wò ó dé mi ò dẹ̀ ní pẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run tó bá wò ó tán òun ló máa rí ìtumọ̀ ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ó kàn máa wí pé ọ̀rọ̀ yìí ò yé bọ̀ ó máa tó yé wa lágbára lọ́wọ́ Ọlọ́run àní ṣubú dànù ojú òní tiwa àní ju ẹni tó ń wá. Everything that came with this government, everything that came with 2023 election, we go. Everything. If one person die in this thing, everything that came with this thing, and let me tell you, this protest is not the one we will do. After 1 week, we go. We fire to the fire. We will fire to the. You see the way we have started discussing protests now. Very soon, all spaces will be hosting. 50,000 Nigerians will be on space from all over the world. The funding will be there. The lawyers will be there. If you lock up anybody, the person will be brought out. The lawyers will be there to follow up the court. Anything you want, fire to fire, money for money, anything you want, we will fund this protest more than the elections. What you saw in 2023 is child's play to what is cooking, because this is a fight for Nigerians. It is not. In fact, let me tell you people, there is nothing like party. P2B can, as far as I'm concerned, go back to UK and continue his life, because the new... My brother, tell P2B to start running now so he can leave early. Tell Atiku to stay where he is. Go back to UK and continue his life. He has tried. You know, he has done well. He opened our eyes, no problem. But the new Nigeria we are talking about, all of them, Gaskia, all of them, we no want. We go just choose one neutral person. We never touch leadership before. We never smell politics before. Carry and put there. So what we are telling you is that we are coming with a list, and I've said it. Eboji go do no now. Where my own matter is now is fuel. That first week we are starting that thing. Put fuel at 100 naira first. So that we will know whether we are dealing with animals or we are dealing with idiots. We know you people are cows already. But from that first week, as you hear Pium, bring down fuel to 100 naira first. I don't care how you want to do it. I don't know about the analysis of oil in Nigeria. Nothing concerns me with that mass. If you can buy private jet for yourself, if you can do 21 billion naira house for one person, vice president, I can buy for 100 naira. I don't know where you want to bring the money from. I don't know whether it has anything to do with production. If our production will go to 3 million barrels from that first week of protests, provided fuel sells for 100 naira in this country, I don't care. If you are not able to do fuel 100 naira, that is even demand number one. If you are not able to do, because we need fuel. From that first week, we need fuel first. We need fuel. That subsidy that you removed from day one, you will return it. And not just returning subsidy. You will make fuel 100 naira. Day one protest. Fuel 100 naira. That is what everybody in the north, south, east understand. Let's even begin to buy fuel 100 naira. That way we can now see whether we are dealing with human beings. That is the way forward. So please, we must maintain that spirit of oneness. One person die, pakam. I'm not saying police, you should not shoot. I'm not saying you should not deploy. But if you deploy and shoot, one person, pam, gone. Everything that happened with 2023 election, everything that we did in 2023 cancel. Senate president, House of Rep, and I have said it before, our people are languishing in IDP camps. And during this protest, we might need to fund moving all IDP camp people to the National Assembly complex. That our Senate is comfortable place where some of our people in IDP camp can at least start sleeping there for now. Because we are in this fight for our brothers languishing in the bush. We need to relocate them to House of Assembly. Ṣé rí nǹkan tí mo fẹ́ lò ń bí báyìí ni wípé
àwọn pípù yìí gbọ́ o, àwọn tó ń bá sọ̀rọ̀ yìí wọ́n gbọ́, Tinubu gbọ́, àwọn governors gbọ́, House of Assembly ń mì lọ́wọ́lọ́wọ́ yìí, bó ṣe gbọ́ ọ̀rọ̀ àwa Yorùbá nation náà nìyẹn, tó ń gbọ́ tí ẹ̀rù ń bà wọ́n wípé ibo lọ̀rọ̀ yìí, ibo ló máa já sí. Àwọn pípù yìí nìkan kọ́ ló dìde o, wọ́n dìde ní gbogbo àgbáyé ni. Ẹ wo ọ̀rọ̀ Yorùbá nation, ẹ wo ìdìde, kó tó di wípé one way or the other wọ́n gbé Dúpẹ́ dé, Dúpẹ́ Onítìrì, wọ́n gbé dé. At the end of the day, Dúpẹ́ náà ń pariwo torí wọ́n lé olè ló mọ ẹsẹ̀ olè tọ̀ lórí àpáta. Òun náà ń pariwo wípé àwọn olóṣèlú wọ́n wà ní YSDM, àwọn olóṣèlú wà ń bẹ̀ torí ẹ̀ lòun ò ṣe darapọ̀ mọ́ wọn. At the end of the day, ṣé kò wá padà wá ṣẹlẹ̀? Ṣé báwọn náà tún wá sọ wípé ń sìn àwọn túbú ní blueprint lọ́wọ́? Ṣé àwọn ìjọba yẹn ṣọ́ bẹ̀rù wa bó ṣe bẹ̀rù wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́? Torí wọ́n ti mọ̀ wípé iṣẹ́ tiwa àbọ̀ abá ni, because àwọn ibìkan náà wà tá tún ti kan wọ́ wọn bẹ̀, ìyẹn àwọn olóṣèlú gangan. Ó mọ̀, wọ́n ti fìlẹ̀ wípé oh my God, especially ẹni tá a pè gangan wípé bàbá wa díẹ̀ gangan ló jẹ́ tàwọn àwọn kí ló ń porúkọ ẹ̀, bàbá búbù ń gbà yẹn. Kò yẹ yín, bọ̀ ẹni tó ń lọ bẹ̀ wípé I must, president yẹn I must, gbogbo nǹkan tó bá gbà òun la máa fún. Ọmọ Yorùbá yìí náà ni, níbi tá a ti ń pariwo wípé a ní kí Ọlọ́run kó dá wa sílẹ̀ kó ní kálukú lọ ń lọ ẹ̀ ká lè rí mímí. Ìyẹn làwọn kan ní ọmọ Yorùbá ni tẹ́ bá yọ tẹ́ bá gbé kúrò ń bẹ̀ ó di another 30 years kó tún kàn mọ́ tọmọ Yorùbá lọ́wọ́. Ẹ dẹ̀ wà lára àwọn tẹ́ sọ pé ẹ̀ ń campaign fún Yorùbá nation. That means to say ẹ kàn wá jẹ́ orúkọ nínú Yorùbá nation ni, ẹ kàn wá dì wọ́n lọ́wọ́ mú ni, ẹ kàn wá ń gbọ́ àṣírí wọn láti lè lọ máa tú fún àwọn olóṣèlú ni. Because tí ò bá jẹ́ yẹn ń sìn, ẹni tó wà nínú Yorùbá nation táwọn àrò 100% ló wà pẹ̀lú wa, tó dẹ̀ tú ìwà ń bẹ̀ títí di up to bá ṣe ń sọ yìí, tó ń ṣẹ̀ṣẹ̀ kan nílé ẹsẹ̀ kan lóde. Ká kí àwọn kí ló ń porúkọ ẹ̀sẹ̀, ká kí wọn ká yìn wọn, àwọn kí lórúkọ bọ̀bọ́ yìí náà, oh my God, mo ti gbàgbé orúkọ, àwọn sẹ́ẹ̀tì àwọn Awíkonko, omi kinní kan, omíyalé omíyalé, ká kí àwọn omíyalé, ká kí wọn ká yìn wọn, tó rán ṣe tiwọn ní gbangba wálíà. Wọ́n ṣe, kò sẹ́ni tó fẹ́ lọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn omíyalé ń sìn, tó rán padà wọ́n declare wọ́n bọ́ síta. Bọ̀ èyí tẹ́ wà nínú ilé. Kí ni mo fẹ́ sọ fẹ́lẹ̀ ni wípé ó mọ̀, wọ́n ti mọ̀ ní parliament bọ́n ṣe mọ̀rọ̀ Yorùbá nation kó tó di pé wọ́n rán wọn wá dì wá lọ́wọ́ mú. A ti gbà á, a máa gbà á, ẹ̀mí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Tí 5 million tó bá ti pé báyìí a ti gbà á ni, Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀. Mo mọ Ọlọ́run tí mò ń sìn ní. UN lélẹ́yìí, wọ́n ti fún wa ní receipt, wọ́n ti fún wa ní certificate. Àti lọ́lọ́pàá wa ti ní gbogbo ẹ̀ṣẹ́ rí gbogbo ẹ̀ pátápátá, ibo ló dé, ibo ló já sí. This is another one again. Gbogbo nǹkan tán fi rí wọ́n parí iṣẹ́ yẹn. Another one tún lélẹ́yìí ọmọ Yorùbá. Wọ́n ní tí iwájú ò bá ṣe lọ ẹ̀yìn máa ṣe padà sí. Ìgbà táwa kan tá bá jẹ́ 100 tí èèyàn kan dé tó mú bíi 80 tó kó lọ nínú wa. Nínú àwọn 80 yẹn tó ní tìrì kó lọ ń gbà yẹn, bóyá àwọn bíi
pé àwọn bíi 30 ló padà 30 mọ́ 20 ó jẹ́ 50 ṣáàtì ẹ̀ pé 50 ni pé ó kó 80 lọ ó kù 20 pé àwọn bíi 10 pé àwọn bíi 10 ló padà àwọn bíi 10 ló padà láwọn bíi 10 tó wá padà yẹn àwọn kan tó wá dé ń sìn á tún yọ bíi 5 nínú ẹ̀ ìgbà wo la fẹ́ débi tá à ń lọ gan ẹ̀yin onílàkàyè ni mò ń bá sọ̀rọ̀ o ẹ̀yin olórí pípé ni mò ń bá sọ̀rọ̀ o ẹ̀yin ìyá mi alálùbáríkà ni ọ̀rọ̀ yìí yé o ẹ̀yin bàbá mi alálùbáríkà òun lọ̀rọ̀ yìí yé o tàbí ṣé ká bọ́ sórí social media kéèyàn 10,000 15,000 kó wò wá ká kàn máa pariwo tí ò ní mínì ká wá bà tọmọlàkejì wa jẹ́ nǹkan tí ò ṣẹlẹ̀ ká máa sọ pé ó ń ṣẹlẹ̀ ṣé òun la fẹ́ fi move òun la fẹ́ fi lọ. ẹni tó bá fẹ́ ṣe orí ìtàgé tó bá fẹ́ máa ṣe Yorùbá film ṣe mọ̀ pé Yorùbá film or English film náà nínú fíìmù yẹn ó lè jẹ́ 5% or 2% ló máa rí o gbogbo 95 tó kù wọ́n máa mú kan mọ́kan ṣí kan mọ́kan gbà kan mọ́kan kó ṣáà lè dùn kó ṣáà lè ṣe kó ṣáà lè get point ibi tó ń lọ yẹn òun ni àwọn kọ̀ọ̀kan wà nínú ọ̀rọ̀ ìrìn àjò yìí sìn wọ́n wá jẹ́ kó sú àwọn olótìtọ́ àwọn olóríire àwọn tó finú àtọkàn tó fi ń ṣe é wọ́n wá ń jẹ́ kó sú wọn pé kí ni gbogbo eléyìí sìn kí ni gbogbo rọ́bìṣì but mo wá fẹ́ pass message kan fẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi ò wípé àwa tẹ́ ń wo ìgangan kọ́ ni Yorùbá nation wà lọ́wọ́ ẹ̀ o mo fi Ọlọ́run tẹ́lẹ̀ ẹ̀mí mi mo fi búra brọ́dà mi kan kúrò nínú Yorùbá nation nínú week nínú month tàwa lóṣù keje 2000 and ìgbàtà wuyewuye kan tó lọ lórí social media èmi ò gbọ́ mo fi Ọlọ́run búra mo tún fi Ọlọ́run búra torí mi ò ní gbọ́ mi ò gbọ́ nǹkan tán lọ sọ èmi ò gbọ́ nǹkan because tí mi ò ti ń wo ẹni tán ló ń sọ̀rọ̀ gan ó ti lé ní èyí ẹ̀ òkè báwo ni mo fẹ́ wò tí n bá pàdé nǹkan tán ju mi ò ń click ẹ̀ báyìí mi ò gbọ́ bọ́dà yẹn lọ tẹ bá rórúkọ tí mo fi sèfù orúkọ bọ́dà yẹn ẹni tó nífẹ̀ẹ́ ìrìn àjò yìí gan ni ó left torí mo kí ni mo wá fẹ́ sọ fún yín bẹ̀ ni wípé ó sọ fún mi ó lóun ò lè stand ẹ̀ ó lóun ò lè stand ẹ̀ mo níwẹ̀ I don't know what to say mo fi Ọlọ́run búra nǹkan tí mo text wọn padà nìyẹn bóyá tí bọ́dà yẹn tó wá ṣe mistake wo program bóyá ó máa lè get pé ẹbí dẹ̀ ní Dr. Sabi send kìíní sí o ó ní okay no problem I left I'm going to left ó dẹ̀ ní I'm left a lè sọ pé bóyá amọ̀rọ̀ gbà jura wa lọ amọ̀ nǹkan mú mọ́ra jura wa lọ understand sí àwọn ẹlòmíì ò ráyè gbogbo nǹkan tó ti sọ délé orí ìjàgé pálapàla yánmayánmá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹlòmíì ò ní kò stamina ò gbé nǹkan táwọn tó ń rò ní future yàtọ̀ sí gbogbo àwọn orú nǹkan báyìí bó kí lẹ fà kí la máa ṣe ìgbà téèyàn bá ti kẹ́ran mérò ẹ máa gbà bẹ́ẹ̀ náà ni ẹ máa fomi bọ́ nǹkan kan ṣe tí mo fẹ́ pass message ni wípé ṣé ráwa tá à ń sọ̀rọ̀ yìí kò yé yín èmi àti yín àjọ ń ṣèrìn àjò yìí ni o Yorùbá nation ò sí lọ́wọ́ wa o ìwọ tó bá sọ pé torí pé Dr. Sabi sọ̀rọ̀ bákan ó fẹ́ left Yorùbá nation kò help o kò help situation kò yé yín sìn bìkọ́ gbogbo wa pátápátá ló lè ẹni tílẹ̀ bá mọ́ bá ní pàrà o gbogbo wa pátápátá ní ìjọmọ ènìyàn wà lára wa tó bá jẹ́ yìí náà lẹ wà nírú ipò táwa náà wà bóyá ó máa worst jù báyìí lọ because never say never Ọlọ́run ò ní jẹ́ mi ò ní jẹ lámọ́ nǹkan kan lè wà tó máa mú ẹ jẹ lá ẹlòmíì lè trust mi sí pé Dr. Sabi mo jẹ́rìí ẹ̀ pẹ̀lú mo mọ̀ ẹ́ kò ní dáhùn kò ní ṣe kinní kan a lè trust ara wa ó lè dọjọ́ kan tó máa jẹ́ pé kí nǹkan kan ò tiẹ̀ ní ṣe nǹkan kankan tó máa jẹ́ gbà yẹn gangan lẹ máa wá wò pé ẹni tí mo rò pé bóyá mo trust wípé láéláé kò tiẹ̀ ní sọ̀rọ̀ kò tiẹ̀ lè wúkọ́ lélẹ̀ tó bá bomi sí lẹ́nu gan kò lè dà mí ìjọmọ ènìyàn ni o ìjọmọ ènìyàn ló ń jẹ́ bóyá kan máa mọ̀ wípé àwọn kan wà àwọn ò ṣe ìrìn àjò yìí torí pé ẹ wá wò mí kì í ṣáà wá nǹkan kan sọ tí ò nítumọ̀ kẹ́rì èèyàn 15,000 kówó mi kówó lè wọnú àpò mi
kápò mi ṣáà lè ga mo ní target tí mò ń lé kì í ṣáà fi ara yẹn kémi yes a lè fi why tó lè ṣe business náà ni nà tó bá mọ bọ má bà inú àwọn èèyàn kan jẹ́ má jápàánú ilé ẹlòmíì kó fi máa bó tiẹ̀ ó lè má dá fún ẹ lénìí ọ̀la ńkọ́ ọ̀túnla ńkọ́ tá ló bá lọ àbọ̀ ń bọ̀ complex because the laws that are being made there, it is not for us. It has nothing to do with us. I know that we have a bunch of charlatans and a bunch of wicked individuals. Is where a bill was said, if you are in support of Senate overseeing how money is being spent in various agencies, vote yea. If you are not in support, vote nay. They voted nay. They don't want to do anything work. All they after is allowance and salary. So our people in IDP camps need a... You can imagine. Ó jẹ́ tó bá jẹ́ pàgbára wà ní gbogbo àwọn tó máa ní àwọn lè pààyàn àwọn lè jẹyàn àwọn lè ṣe oríṣiríṣi ibo ní agbára òun wà tí ẹ lè kò yẹ kó bá orí àwọn pípù yẹn kò yẹ kó rí wọn wà lórí wọn tó bá máa fi jí láàárọ̀ ọjọ́ kejì wọn lówó tá a máa fi ṣe security rèé o ṣé ká support security àwọn kan àwọn tó ní no pọ̀ ju àwọn tó ní yes lọ kò sí nǹkan tá a lè fi wé nǹkan kan sẹ́ẹ̀ wọ́n máa pín ní at the end of the day bọ́bá ò lè fẹ́ ṣẹlẹ̀ ìgbà wo ni àkókò wo ni ọlọ́run nìkan ló mọ̀ òun ló fi jù wá lọ ẹ jẹ́ àgbọ̀n kan tí senate àwọn senator ẹ jẹ́ ká gbọ́n kan tó sọ ìyẹn lè máa ṣe mọ̀ wípé lọ́jọ́ kìíní àná nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation yẹn tó ń lọ tó ń gbóná báyìí fẹ́lifẹ́li bí ìgbà tí wọ́n ti ọbẹ̀ tán tó wá bu àmàlà àti ọbẹ̀ yọ̀ tó ń bulé lórí tó kàn ṣe mistake lọ́tọ̀ọ́wọ́ tààrin méjì bó e máa jó ẹ lọ́wọ́ nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation tó ń gbóná fẹ́lifẹ́li nígbà yẹn ṣe mọ̀ wípé ó dé House of Assembly wọn ṣe mọ̀ wípé ó débẹ̀ àwò báyìí àgbọ̀ báyìí live ni kò yé yín bẹ́ẹ̀ náà leléyìí náà tó ń gbó ẹ̀rù ń bà wọ́n pé ibo làwọn ọmọ yìí bó lọ́n fẹ́ gbà yọ pẹ̀lú rally ó ń gbóná fẹ́lifẹ́li ọ̀sùn ọ̀wọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tán sọ. Short-term plan, considering the emergency situation we're in. We need a very short-term plan, considering the emergency situation we're in. We are not praying, Mr. Speaker, if we allow this protest to take place or escalate, Mr. Speaker, we don't know where it stops. Mr. Speaker, just now, we cut our salaries. Mr. Speaker, I want to appeal to executive to do so. From Mr. President to Vice President to ministers to chief executive officers of MDS and parastatals. Let's all of us cut our salaries, put the money in government copper, provide short-term solutions to this problem, Mr. Speaker. People are hungry outside, Mr. Speaker. Even if it warrants to slash the cost of petroleum, revert back the hike of electricity, Mr. Speaker. Provide food, Mr. Speaker, for the people. If we can be able to provide short time, kọ́nsáré lónífà wàrà ṣàṣà wàrà jójó. Ọlọ́run máa mú yín. Ìsìnyín náà ẹ̀ṣẹ̀ fẹ́ ní kán dáwọ́ àwọn sí méjì. Táwọn èèyàn bá dìde, ṣé wọn mọ̀? Ṣé wọn gbọ́? Ṣé ìyàwó Bọ́lá Tinubu ò gbọ́? Ṣé Bọ́lá Tinubu ò gbọ́? Ṣáwọn tán wà níjọba ò gbọ́? Ṣáwọn governors ò gbọ́? Àwọn governor tó ń kówó fún tó jẹ́ pé nǹkan tó yẹ kán ṣe gan short ó máa pín o. Ìgbà wo ló máa jẹ́ àmọ́? Àkókò wo ni àmọ́? Bọ̀ ó máa pín. Ó máa pín, ó máa pín, ó máa pín, ó máa pín. Torí kò sí àpẹẹrẹ ipò máa dà. Ṣé rí ọ̀rọ̀ protest tá a wá ń sọ yìí? Ẹ jẹ́ kí n lọ gbé mo mọ̀ pé gbogbo aláma ti fẹ́ wò tán. Ẹ jẹ́ ká lọ gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ gangan. Because àwọn nǹkan míì wà sẹ́ẹ̀ fún àwọn aláìdá ó dùn láti sọ. Ọmọ bó ṣe lè ro ẹjọ́ sọ́dọ̀ tiwọn tí gbogbo ayé máa rí wọn bí ìgbà tó jẹ́ wípé ẹ jẹ́ kí nǹkan yẹn kó dé ọwọ́ wọn. Ìyẹn lẹ máa fi mọ̀ wípé ojú ayé rèé. Ṣé bóyá máa ń rí leléyìí?
ẹ jẹ́ kí n gbé wa débẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ti wò ẹ bá wa pín so that àwọn ẹlòmíì tán ti wò náà á tún lè kàn wọ́n lọ́wọ́. Ojú ayé rèé lóde o. Àwọn tá à ń wí àwọn náà lélẹ̀ wọ́n bá wa gbé bọ́ta. Ẹ máa bá mi ká lọ. They make it better. Those who could improve this situation for the good of all of us do not allow the opportunity to make things better for us. They make it better for themselves, for their comfort and their families. Cronyism is prevailing. Today, our rulers in Abuja and across some of their states, you know what they say to us when they remove subsidy and we say no. Hunger is increasing, they say, so what? Unemployment is a cause, they say, yes, we know. Why are the people hungry? Is then let them face death. That is what is in Abuja of today. The current way of governance make nation building impossible. What it does, it makes poverty and the erosion of just society inevitable. We have gathered at this hour in this place to put an end to the national corruption and corruption. We have assembled here today to bring a new day and in Nigeria to our people. Today, the Nigerian people are decent and hardworking people. They are equally long suffering. They tolerate for too long. Just because they are long suffering does not mean they should be forced to suffer until death comes. We, our people, we've had enough of excuses. Our people have had enough of having nothing. The current government's trademark is to throw empty words, all action at our problem, as if doing nothing will cause our troubles to live for sheer boredom. Unemployment increases. Industrialization, we have nothing. Refinery, nothing is working. Electricity, they lie. If this is the government of, if this is the government's idea of transformation, and we have none of it, we should not have any of it. Because before, we say the government of slow motion. Now, it is the government of no motion at all. If they want to stand still at the bus stop or train station and be stagnated without poverty, they have the right to do so. And we have a right to kick them out. Not enough that they are stealing from our children tomorrow for lack of investment in education. They are still embezzling the retirement benefit of hardworking Nigeria, including our grandfathers. They are stealing the port, the treasury, not even leaving some coins for us to war with. Let them be out. Out now. Kí lẹ rí sọ sí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀yin ẹlẹgbẹ́ mi? Ṣé mọ̀ pé màkànmàkàn ni oyè tó kan ará Ìwó ń bọ̀ kan ará Ẹdẹ. Nígbà yẹn lọ́hùn àwọn náà ń filẹ̀, kò yé yín, bọ̀ ìgbà táwọn wá dé ibẹ̀ àwọn ò rí mọ́ filẹ̀ mọ́, bìkọ́ tó bá jẹ́ pé wọ́n filẹ̀ ni
irú post tó kọ́kọ́ lọ fi ìyàwó tó wà nínú senate láti bóyá bíi 24 years ago. Irú owó tó kọ́kọ́ gbé fún wípé kó fi travel kákàkiri, post tán fi sí. Kò tó rántí eléyìí mọ́, rántí. In short, tán bá rí sí wọn máa sọ wípé nígbà yẹn nìyẹn náà nǹkan ti yí padà. Torí ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ. Ọ̀pọ̀ àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dénú àdòdìndì. Ẹni tó bá fẹ́ lọ fún protest tó fẹ́ ṣe, ẹ̀yin ọmọ Yorùbá, àwọn pípù yẹn má wo nǹkan tó ń sọ yìí. Ọ̀rọ̀ ẹnu mi kọ́ ni kẹ́ ẹ wò, òun leléyìí. Ẹ má wo ọ̀rọ̀ ẹnu bàbá yìí o, wípé ó ti ṣe safeguard. Lo nǹkan tó jẹ́ wípé o lè fi ṣe save and guide yourself. Save and ṣe kí ni? Save yourself and guide yourself. Méjèèjì ni kẹ́ ẹ lò papọ̀. Ẹ̀yin tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ lọ sí àwọn pípù yìí, ọ̀rọ̀ kò sí nǹkan táwọn eléyìí ò lè ṣe. Lẹ́yìn ìgbà tí wọ́n ti kó wọn, tán ti jẹ wọ́n, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run. Ibo lorúkọ Dúpẹ́ Onítìrí wà wípé ó tún wá jẹ́ wanted. Nígbà tán tiẹ̀ fẹ́ forúkọ ẹ̀ sí gan, ẹ̀gbọ́n kan tó sọ ni. Wọ́n ní àwọn ń wá late Abíọ́lá. Wọ́n ṣàpè orúkọ, wọ́n pè bákan, wọ́n dárúkọ ẹ̀ o. Pẹ̀lú gbogbo evidence tó sọ nǹkan tó sọ tí gbogbo ayé rí yẹn, tó dá orúkọ ẹ̀, tó tún dárúkọ, ó dárúkọ ìyá, ó dárúkọ bàbá, ó dárúkọ ẹ̀, tàbí kò dárúkọ ìgbà tó ń ṣe declaration, short video tó ṣe. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, yẹn lẹ máa fi mọ̀ ipá àwọn people yìí. Àgàgà bàbá tẹ̀ ń wò lọ nǹkan yìí. Because nǹkan táwọn ọmọ Yorùbá tó ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn wípé tí bàbá bá ti lọ, brain tó lóun gbà yẹn tó fi ṣe governor 2 years governor, ó dábírà, ó ṣe gudugudu méje yàrá mẹ́fà, òun náà ló fẹ́ lọ ṣe. Kò rí bẹ́ẹ̀ mọ́ o. Kò síbi tí èjì ò ti lè tẹ́ ọ. Tó bá tún wá lọ bá wọn ní màdàrú, tó bá lọ bá wọn dòwò pọ̀, kí èjì máa affect ẹ gan pàápàá gan, wọ́n ready àti affect èjì ẹ. But the problem tó wà ń bẹ ni wípé nǹkan yìí ò jẹ́ it's not something tó jẹ́ pé ó wà coincident. It's not something tó jẹ́ pé ó kàn ṣẹlẹ̀ suddenly. No. Bàbá yìí mọ̀ wípé kò sówó kankan nínú àpò kó tó máa lọ. Ó mọ̀ wípé kò sí nǹkan kan tóun fẹ́ fi ṣèjọba. Ló ṣe níbi tí Buhari ti gbé lẹ̀bẹ̀ lòun ti fẹ́ gbé. Kò sí nǹkan kan nínú nǹkan kan tó lè ṣe nǹkan yìí bí ó ṣe pé Yorùbá nation, Biafra nation, kí Nàìjíríà káwọn tó kù kan lọ fọwọ́ mu. Because protest tó ń fẹ́ lọ fún yìí, ṣebí máa yìí ni, ṣebí bàbá Bọ́lá Ahmed Tinubu ni. Gbogbo àwọn sọ̀ǹgbẹ́tò ẹ̀, wọ́n máa ti mú báírò àti pépà, wọ́n máa ti gbogbo nǹkan tó máa ṣe. Wọ́n máa wo, ẹ jẹ́ ká máa wo ojú rẹ̀ ìran rẹ̀, Ọlọ́run ní jẹ́ ká burú ṣẹlẹ̀ tiwa. Bọ̀ èyí tó bá mọ wá worst ń bẹ̀, Ọlọ́run fi gbé àwa ká sọ wípé a fẹ́ pín ni. Ẹ bá mi type àmì síbẹ̀. Kọ́lọ́run fi gbé àwa tá a sọ wípé ìyà yìí tó, wàhálà yìí tó, kọ́lọ́run pín wa. Bọ́lá Ahmed Tinubu kó jẹ́ wípé òun ni last ọmọ Yorùbá tó máa jẹ president nínú Nàìjíríà. Torí tí Nàìjíríà tó bá ti padà sọ́dọ̀ àwọn tó ní Nàìjíríà, àwọn Fúlàní Haúsá náà máa jẹ president. Nílẹ̀ Yorùbá ń bí, àwọn Yorùbá náà máa jẹ president. Nílẹ̀ Yíbò á jẹ́ pé àwọn Ṣúkúndì, Ṣúkúmà, àwọn yẹn náà máa jẹ. Ẹ bá mi type àmì síbẹ̀. Bó máa ṣe rí nìyẹn, kò ní ṣe kò ní yẹ o. Gbogbo àwọn tó dẹ̀ tún fẹ́ fà wá sẹ́yìn, a bẹ̀ Ọlọ́run o, àwa ò ń ṣépè o, kọ́lọ́run bá wa kó sí wọn nú. Kọ́lọ́run kó sínú gbogbo wa, kọ́lọ́run jẹ́ arójú, kọ́lọ́run jẹ́ kí gbogbo nǹkan tá a fojú ọwọ́ ṣe ká má fẹ̀yìn ọwọ́ ká má fi dàrú. Rome is not built in a day. Mo mọ̀ pé ojú ń kán wa, but nígbà míì wà
tó bá kánjú wàá tún bà nǹkan tó ti dà wàá tún bà jẹ́ pẹ̀lú ìkánjú yẹn. Ó ti ṣe ọbẹ̀ yẹn ti wà òkè, ó wá ń kánjú pé ó dàbí pé ọbẹ̀ yẹn iyọ̀ tí mo fi sí ó dàbí pé kò tó, jẹ́ sáré buyọ̀ sí. Odindi iyọ̀ yẹn tó bá wà careful, odindi iyọ̀ yẹn ó lè dà sínú ọbẹ̀ yẹn tó máa bà gbogbo ọbẹ̀ yẹn jẹ́ pátápátá. Ọlọ́gbọ́n ló lè yé. Torí ẹ̀, ẹ jẹ́ ká ṣe sùúrù, a bá àwọn èèyàn kan nínú ìrìn àjò yìí, bá a mọ ibi tí Ọlọ́run máa sọ pé òun dé pẹ̀lú àdúrà wa. Bàbá wa Chief Sunday Igboho hàn sùn, bàbá Akíntóyè hàn sùn ọ̀wọ́, àwọn náà wà bẹ́ẹ̀ náà tó jẹ́ wípé wọ́n ń gbà ládùúrà, wọ́n dẹ̀ ń ṣe gbogbo ìgbìyànjú tán lè ṣe. Àwọn YSDM náà the same thing náà ni. Owó tán ní ká máa dá, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń béèrè, màá lọ ṣe, màá mọ bí máa sọ fún ẹnjìníà mi àkáǹtì yẹn tán ní ká máa fowó sí lóṣooṣù. Eyín ò lè ṣe, a nídìí owó, a nídìí ẹ. Torí nǹkan táwa ṣe jẹ́ mídíà náà lélẹ̀. Tá bá rí nǹkan tó kù díẹ̀ káàtó nínú YSDM ká pariwo ẹ̀ síta. Tá bá jẹ́nu mẹ́mbà àwọn a lè má rí ariwo pa síta. Nǹkan táwa world media àwọn mídíà tó kù tá ṣe dá dúró nìyẹn. Tó máa jẹ́ pé tá bá anything kò ní jẹ́ pé a fẹ́ fọwọ́ bò understand sí. Báwọn kan ṣe wà tó jẹ́ pé wọ́n fọwọ́ bò ni, wọ́n fẹ́ dá níbi, wọ́n fẹ́ dá lọ́hùn. A wá mú gbogbo nǹkan tó ń fọwọ́ bò yẹn, a wá fẹ́ fi máa bà tàwọn èèyàn kan jẹ́. Bọ́ ẹ̀yin rí Ọlọ́run rèé. Gbogbo ẹ̀dá tó ń jí láàárọ̀ tó ń gbàdúrà, tó dẹ̀ fẹ́ sùn lálẹ́ tó ń gbàdúrà, tó dúró nídìí pé lágbájá màá mú wálẹ̀, tàmẹ̀dù má bá tiẹ̀ jẹ́. Lágbájá ẹ fílẹ̀ fún mi, èmi mo pánkẹ́rẹ́ wọn lọ́wọ́, èmi ni mo tó bẹ́ẹ̀, ìwọ rí Ọlọ́run rèé. Mo kí yín o, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Báwo lẹ ṣe rò sí? Báwo lẹ ṣe rí sí lọ́dọ̀ títí yín? Kí ló opinion títí yín? Ẹ̀yin náà ẹ fi opinion títí yín sílẹ̀ nínú comment section. Ẹ bá wa share ètò yìí tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Ẹ bá wa subscribe, kẹ́dẹ̀ bá wa like. Like yẹn wà ní ọwọ́ left, subscribe wà lọ́wọ́ right. Share yẹn ó wà lọ́wọ́ ìsàlẹ̀ níbi tán kọ share sí. Ẹ bá wa tẹ share button. Ẹ lè bá wa pín sórí gbogbo ìkànnì tẹ́ bá mọ̀. Ẹ pín sí ọ̀rẹ́, pín sí ara. Wípé protest tó fẹ́ lọ ṣe yìí, ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká rorí, ẹ jẹ́ ká wo Yorùbá nation òun là wá fẹ́, but ẹ má jẹ́ kí àwọn people yìí ẹ má jẹ́ kó ṣe ẹ̀mí wa légbodò. Wọn ò ní ṣe ẹ̀mí wa légbodò. Àwọn eléyìí kálá o. Kálá, báwo ni Ọba Solomon ṣe kálá ṣe kinní kan, ó máa ń pa àwọn slang bíi mẹ́ta yẹn papọ̀ báyìí. Jajẹ ọ ṣe kí òun lọ rọlẹ̀ yìí. Àwọn eléyìí kálá gan o. Àwọn eléyìí kálá o. Àwọn eléyìí kálá o. Àwọn eléyìí kálá o. But Ọlọ́run á jẹ́ kó gbé wa o. Kó gbé àwa o. Torí wípé kí ni? Kó tó di wípé wọ́n débẹ̀ làwa ti ń sọ wípé nǹkan tó ń bọ̀ lókè yìí, ibo ló máa já sí àwa kan. A ti ń sọ, ọ̀pọ̀lọpọ̀ mídíà ti ń sọ. Bàbá gan ò tí ì débẹ̀ tá ti ń sọ. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò yà àwa lẹ́nu. Ó dàbí bàbá tó sọ wípé tán bá dìbò fún APC, nǹkan burúkú máa já lóhun burúkú, àwa gan ti ń lọgun ẹ̀ torí pé kí ni? Bàbá gan náà mọ̀, bò torí pé ó ti wò wípé òun ṣáà máa débẹ̀ ní by fire by thunder. Ó dàbí ẹni tó lọ ṣògùn owó ni. Because ó ti ní owó kó wá jẹ́ pé wá dáhùn. Ó ti fẹ́ lọ introduce àwọn ẹlòmíì, àwọn yẹn ń rí kú e. Torí pé òun ti ní àkọsílẹ̀ wípé olórí owó anyhow tó bá wá fi ṣe orí owó yẹn yìí máa padà ní. Bọ̀ kí làtúnbọ̀tán ẹ̀? Òun ni gbogbo eléyìí. Àwọn eléyìí wọ́n ṣiṣẹ́ ẹ̀ gan ni. Wọ́n ṣiṣẹ́ ẹ̀ débi anything tó bá fẹ́ dí wọn lọ́nà wọ́n máa mú kúrò ni. Torí ẹ̀, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, ojú wa gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. No going back òun làwa sì dúró lé lórí. Lágbára lọ́wọ́ Ọlọ́run á dá fún wa ju bá a ṣe lérò lọ. Mo kí wa lẹ́ẹ̀kan sí pa kú bójú ọjọ́ ṣe rí. Ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa share, ẹ bá wa like. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ bá wa subscribe. Mo jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bá wa dá sọ̀rọ̀ charity wa náà. Àrọ́mọdọ́mọ wa kò ní gbígbà bára.
account number charity náà ń stroke kọjá. Ẹ jẹ́ kí n sáré gbé account kí n gbé phone number tèmi náà kí n gbé síbẹ̀. Tá bá rí ẹni tí ẹ fẹ́ get in touch pẹ̀lú mi, bóyá ẹ fẹ́ tí mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ máa ń bá wa send short video, WhatsApp only nọ́mbà mi òun ló wà lójú amóhùnmáwòrán yìí. Ẹ̀yin tẹ́ ń send short video sí mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bóyá ẹ̀yin tẹ́ fẹ́ bá wa dá sí charity wa náà tí ẹ rí account number graph lójú amóhùnmáwòrán, ẹ lè pè wá. Fún àwọn tó wà nílé náà ni à ń sanwó school àwọn ọmọ, bóyá àwọn tó yán sick tàbí àwọn one way or the other, kò yẹ yín sí àrọ́mọdọ́mọ wà ní gbégbá bára. Lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tì wá. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ojú òní tì yín, ẹni dánìkan ṣàyè yín. Mo dúpẹ́ pé ẹ nígbàgbọ́ lórí mi. Mo dúpẹ́ wípé ẹ ní ìgbàgbọ́ yẹn mi ò ní tẹ́ yín tàbí báwo ló yẹ máa ń sọ, mi ò ní bójú yín jẹ́ tàbí mi ò ní disappoint yín náà. Lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tì wá. Ọ̀rọ̀ wa dayọ̀. Mo kẹ́yìn bàbá mi lẹ́ẹ̀kan sí, mo kẹ́yìn ìyá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Mi ò ní ṣìwí o, ẹ̀yin náà ò ní ṣì mí gbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ènìyàn lápè àpèrò, àwọn èèyàn tán ní làákàyè tó mọ nǹkan láti digest. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Bí báyìí ni màá mẹ́tò wá sí lọ́jọ́ títí òní. God bless you. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.